Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa pátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Ọmọ ikọ̀ Mèdòméyọ̀ náà ni o. Kò ní sú wa o. Ẹ káalẹ́, a dẹ̀ kú iṣẹ́ náà. A kú ọ̀rọ̀ lù. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí pé àṣálẹ́ la wà. A kò ní ká wá sọ̀rọ̀, ká fi ọ̀rọ̀ gbọ́rọ̀ wò. Mr. Ṣẹ̀gẹ́, ẹ káàbọ̀ sáàrin wa. Ẹjọ́ máa fẹ́ kí Mr. Ṣẹ́gun máa fẹ́ kẹ́ join wa ní orí live yìí, so ká jọ sọ̀rọ̀ lórí security. Strictly on security. Greetings to everyone. Good morning. Our topic this morning is about security in Southwest, especially strictly for the youth. Is this where we're going to be looking? That the entire city will be sabotaging. Yeah, that's my big bro. Yeah, thanks bro. Please come up, bro, Mr. Ṣẹ́gun. To have you with me here. It's like it's loading. Welcome, Mèdòméyọ̀, bàbá àgbàlagbà. Wow. Bàbá àgbàlagbà, gallant. Mèdòméyọ̀, bàbá. Inú mi dùn pé mo gbúròó yín. Bàbá àgbàlagbà. Ẹ wo kò ní ṣe kò ní rẹ̀ yín. Ilẹ̀ báyìí òkùnkùn ní dìbàjẹ́. Láṣẹ Èdùmàrè. Gbogbo igbó wa báyìí làwọn alálẹ̀ àwọn bàbá wa wọ́n bá wa fọ̀ láfọ̀mọ́ kó lọ́wọ́ àwọn ajínigbé. Agbára Ọlọ́run. Bóyá máa jẹ́ nìyẹn lágbára Ọlọ́run. Ẹ ṣe gan bá mi fà. Come on, keep tapping for more viewers to come. Okay, keep tapping for more viewers to come. Keep tapping for more viewers to come. Mr. Ṣẹ́gun, inú mi dùn pé ẹ join mi lórí section yìí. Ẹ ṣáà rí headline wa ta ni pé Southwest security interaction. Kí lẹ̀yin wò, kí lẹ̀yin rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Southwest yìí tẹ̀rù bí i pé ó fa ìfàsẹ́yìn fún wa tá a fi di ibi tá a wà yìí. So keep tapping for more viewers to come so that ẹ bá máa tap ẹ̀kọ́ lè káwọn èèyàn lè rí nǹkan tá à ń discuss yìí because ó kàn yín, ó kàn mí, ó kàn gbogbo wa. Tó bá dé kó bá di gbàásgbòs lè ní Southwest níbo la fẹ́ sá sí. And these are things tó yẹ kí àwa especially àwa ọ̀dọ́ tó yẹ ká máa jíròrò, not just party every time, whining every time, dining every time. Kí ni nǹkan tá à ń ṣe? Wọ́n ní kí ló dá ká máa pọn mílẹ̀ dòǹgbẹ̀. So kí lẹ rí lórí ọ̀rọ̀ yẹn bàbá mi? Comrade kò ní ṣe kò ní rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣe rí ọ̀rọ̀ Southwest yìí, ibi tí mo ti rí tí nǹkan ti gbà wọlé sí wa lára òun ni bí ọ̀ǹgà ni wọ́n ti gẹ́ẹ̀tì Yorùbá. Ṣé gẹ́ẹ̀tì mi? Because reason tí wọ́n dẹ̀ fi sọ̀rọ̀ yẹn ni pé tẹ bá wo pé àwọn kidnapper yẹn nìsín tí wọ́n bá mú wọn if they are 5 in number tí Fúlàní bá jẹ́ 4 ẹ máa rí Yorùbá kan láàrin wọn. Ṣé gẹ́ẹ̀tì mi sà?
mo wà tó jẹ́ pẹ̀lú pé yín bàbá mi. iṣẹ́ ibi tó fẹ́ ṣe wọ́n nídìí indíjì kan láti lè lọ for an indigene kó tó submit fún yàn pẹ̀lú that evil act táwọn yẹn níyẹn ní ọmọ káàárọ̀ òjíire wa yìí ajéyàn kan tó yẹ pé Yorùbá jẹ́yàn kan tó yẹ pé a ní máìdì láti máa ṣe aburú àbí ìwà ìkà tí ò bá yẹ kán bá sún Bẹ́ẹ̀ni wa kan ògiri bẹ́ẹ̀ni ṣẹgẹ́tì mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni because bẹ́ẹ̀ni. ọmọ èèyàn tó wá láti ran ọmọlúàbí ni wá ṣẹgẹ́tì mi but ẹni tí ebi ti fẹ́ ta ayé rẹ̀ pa tí criminal fi bad offer tó fi lọ gbogbo èèyàn kan ló máa ní grace láti reject ẹ̀ Bẹ́ẹ̀ni ẹ get me bẹ́ẹ̀ni now bẹ́ẹ̀ni. all those youths tó ń pọ̀ káàkiri everybody wà jobless no job in the society even the southwest everything and we have kidnappers in our bush then they should grant our youths let me say they should grant maybe apart from Ààrẹ Ọ̀nà Kakanfò as a southwest Yorùbá máa lẹ́ni tí wọ́n mọ̀ pé security life àwọn save lọ́wọ́ ẹ̀ ṣe get me if there is a law tó bá fún wa pé káwa fúnra wa ká cover gbò wa ká secure gbò ara wa are you getting me then Yes, where sir. we are going we are closer to the place because nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ issue ní southwest lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tẹ́ bá béèrè lọ́wọ́ anybody kidnapping banditry yìí òun ni nǹkan tó ń frustrate everybody lọ́wọ́lọ́wọ́ and then nǹkan tó wá ṣe ńláàánú ni pé àwọn celebrity wa tó jẹ́ Yorùbá ẹ jẹ́ kí n sọ pé bóyá most of them wọ́n gbádùn tán wọn ò rántí lé mọ́ because this is a cry for all not for one if insecurity persist and continue tó bá di pé insecurity ó ń lọ bẹ́ẹ̀ tí ò dúró ìwọ tí o sọ pé tálíkà ló ń kàn ọjọ́ kan insecurity yẹn máa grow tó máa fẹ́ stop kọ́ńfọ́ ilẹ̀. Bẹ́ẹ̀ni. ayé kẹ́tí mi sà òun dẹ̀ ló dàbí Yorùbá àwọn bàbá wa kan tí wọ́n sọ pé àgbà tí ò kẹhùn sọ̀rọ̀. àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ máa kẹtan sáré. ó máa kẹtan sáré sáà ẹni tó jójó kò kàn mí ṣẹgẹ́tì mi tí dansi àyẹn bá bẹ̀rẹ̀ ṣe pé ó yẹ kó náà lè mú mùkóló so bí nǹkan yẹn ṣe rí nìyẹn sà security should be the first focus àti ọmọdé àtàgbà àtònílé àtàlejò àtolówó in the south west tó yẹ kó jẹ́ one voice tó yẹ kó unite wọn pọ̀ is this insecurity stuff tó ń grow daily in the south west. ẹ ṣeun gan Mr. Shege in fact bẹ́ẹ̀ sọ yìí ó wà alright but nǹkan tó ń ṣe mí ní kàyéfì bá ẹ jọ ẹ bá wa máa share broadcast wa yìí ẹ bá wa máa share so that other people too can benefit from what we are discussing because like what I said it concerns you and me tó bá ṣẹlẹ̀ tán ọlọ́mọ ni mo mọ́ bàbá ni mo bàbá mọ́ you know but this thing is a thing whereby we need to discuss now ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ Mr. Ṣẹ́gun ni wípé ní last year gbogbo wa ń pariwo Buhari you know but now nísìnyí Yorùbá ló wà ń bẹ̀ nsìn Yorùbá tó dẹ̀ wà ń bẹ̀ nsìn kí lẹ rò lórí ọ̀rọ̀ yẹn ṣé ẹni yẹn ṣì ń wò ó pé kó ṣe ọkọ set up gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní administrative ni àbí kò because mo rí pé lórí ọ̀rọ̀ security yẹn ó sì mẹ́ẹ̀ gidigidi kí lẹ̀yin rò lórí ọ̀rọ̀ yẹn àti pé kí ni nǹkan tẹ̀yin rí pé bàbá wa tó wà níbẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá máa ṣe báyìí. ṣe rí nǹkan tí mo rí ní eré àyà lójú tí màá fẹ́ ká fi wò ó lákọ̀ọ́kọ́ náà politician wọn ṣe ní téèyàn lè trust and politician wọ́n jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé èèyàn lè sọ pé angle báyìí ló máa gbà jáde. ẹ get me they are kind of person tó yẹ pé nǹkan wọn kò ṣe pé straight zigzag náà fi operate. ẹ get me but nǹkan tẹ́mi máa fẹ́ fi assure wa ní 50% ò ní pé ká mọ rántí pé Yorùbá ló lọ́gbọ́n. ṣe get me Yorùbá òun ló ní ọgbọ́n sà tá a bá dẹ̀ wo nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá yìí pẹ̀lú President Tinubu yìí tá a bá ní pé insecurity yẹn
kò possible kó náà máa ṣe pé kò rí ẹ get mi ṣe pé nǹkan tó lọ nínú country lójoojúmọ́ tí ò stop téèyàn ń gbọ́ news yẹn tán kidnap lọ́tún kidnap lọ́sì àwọn èèyàn lè travel ní highway ṣe ẹ get mi òun náà máa gbọ́n sí i but Yorùbá ló lọ gbọ́n mi ò bẹ́ abárébù mi yé yín ẹ jẹ́ kí gbogbo wa sì máa wò ó ká dẹ̀ nígbàgbọ́ lọ́lọ́run pé ọ̀nà tí nǹkan yẹn máa gbà ọ̀nà tó máa clear bush wa ni because focus tó yẹ kí Yorùbá dúró lórí nísìnyí kò ṣe pé ìgbádùn in this south west kò ṣe pé ìgbádùn ni ó yẹ kí Yorùbá dúró lórí sà nítorí yẹ kí Yorùbá dúró lórí lọ́wọ́lọ́wọ́ yìí is safety first. Safety first. Safety first. Yes, this southwest, sir. We should work on safety first before any other thing. Because tá bá fi àwọn bush wa kalẹ̀ táwọn dragons tí wọ́n ó dẹ̀ no one is secure, sir. No one is secure. No one is secure. And kéèyàn máa wò pé òun wà ní city or a town. I'm not in a bush. Nǹkan tí ó wà ní tí bush máa fi grow nínú bush tó máa fi wá attack ní city inú bush náà ló ti máa gather ẹ̀jọ. Sir, ṣé get me, sir? So this southwest first thing tó yẹ kó jẹ́ priority now tá a dẹ̀ máa wò pé èèyàn máa wò pé as Yorùbá o tá a bá ní ká wò láwọn bàbá wa o a máa rí pé nǹkan yẹn president yẹ kó attend sí láìpẹ́ yìí. Ṣé get me, sir? Igbo southwest have ó wà láti wà flush thoroughly not just flush thoroughly, sir. Àwọn èèyàn ti di pé a 1 hour journey wọn ò lè lọ mọ́ kẹ́ tó gbọ́ kidnapping. A normal route táwọn èèyàn ti ń pass for the past 30 years ẹlòmíì ti ń gbà ń bẹ́ nísìn kidnapping what has never come to experience before tí wọ́n ti experience ẹ̀ rí tí wọ́n ti bá pàdé rí. Now tá a bá sọ pé I'm a rich man I'm using 5 police I'm using 10 police continue to remember that those people holding that bush kidnapping the poor people will collect ransom for the poor people that ransom they will use this to get more tools and equipment and they will grow to the level that they will later attack that convoy of a wealthy man. Thanks for joining, Mr. Loverboy. Are you getting me, sir? So if Southwest youths, celebrity, old and young, can just stand on one voice that no, this insecurity kidnapping is not part of our lifestyle. This has to end. Security first. If you are running after money, big business, connection, tí ẹ̀ ń sáré tẹ̀lé nǹkan ńlá, owó, ọrọ̀, tí security ẹ̀ ò bá sure, tó bá claim safety ẹ̀ náà, gbogbo wealth tó ń sáré yẹn, safety yẹn ló máa cut ẹ̀ short. Bẹ́ẹ̀ni. So let's keep on watching. Then let's see his achievements in 100 days in office. As a president, sir, ní the level tí country Nigeria yìí wà yìí, sir, tó bá lo 100 days in office tí ò tamper anything or a start on insecurity, then we're on another second Molu, sir. Second Molu. Hello. So nǹkan tí ẹ ń try láti jẹ́ kó yé wa sí ni pé ká ṣe hold on for like 100 days in office. So after that, let's see his achievement. So 100 days in office ká wo nǹkan tó tamper tó ṣe náà. All right, bẹ́ẹ̀ni. Àbí sà, a president elect 100 days in office nǹkan tó ṣe a máa mọ̀. A máa wo list situation tí country wà nígbà tó débẹ̀. Àwọn nǹkan wo ló wà ní top priority. Ṣé get me? So a máa mọ̀ bóyá ẹni tó fẹ́ láàánú mẹ̀kúnnù pé nǹkan tó wrong òun fẹ́ sọ di right ni àbẹ́ni tó náà fẹ́ gbè sẹ́yìn àwọn àgbẹ̀nipa.
Are you getting me, sir? Please help us share our broadcast, please. Help us share our broadcast, please. Yeah. Sir. So that's what nǹkan tí mo rí nípa ẹ̀yẹn, sir. Bẹ́ẹ̀ni, yeah, ẹ ṣeun gan. Then lórí ọ̀rọ̀ because there is this person tí wọ́n kidnap tí a rí ó dà pé Ondo náà ló ti ṣẹlẹ̀. Yeah. So ẹni yẹn sọ wípé bó ṣe mú àwọn ó dà pé wọ́n ná àwọn informant nílé ń bí kó tó di bí a pé bó ṣe monitor everything tó fi dípò fi wọnú igbó yẹn. Torí wọ́n sọ fún màá yẹn pé ilé tí màá yẹn ò ṣe jẹ́ káwọn ọlọ́pàá kí wọ́n lọ ó sọ pé ní pé ọlọ́pàá gan ò lè wọnú igbó yẹn. So wọ́n dẹ̀ nígbà tó ń gbé owó lọ máa yẹn sọ pé níṣe ni ẹnìkan pè wọ́n pé ókè o àwọn kan ti débi àwọn tó ń gbówó bọ̀ ti débi àwọn kan tó ń gbówó bọ̀ ti débi. Kí lẹ́yìn rò pé apá àwọn àtàjẹ́ ọ̀dọ́ tí ẹrù bí a lè ṣe in that kind of aspect. Ní area àwọn mẹ́sà ẹjọ́ sọ́rí. Ní sáìdì ó dà pé Ondo ni yes Ondo ni wọ́n ti kidnap in what aspect lẹ ń béèrè pé kí ni youth lè ṣe sá. Now in that aspect is that kí ni ẹ̀yin rò because why ni pé nǹkan tó ti lè mú tó jẹ́ bí yá pé wọ́n ní pé àwọn informant wà ń lé àwa ń city ṣó yín bẹ́ẹ̀ tó máa fi fún àwọn tó wà nínú igbó tó máa fi fún wọn ní information tó dẹ̀ pé by that time tí wọ́n tún kidnap àwọn èèyàn yẹn ó ní ẹnìkan tó jẹ́ pé ó tún direct wọn lọ sí side ibẹ̀ yẹn wọ́n á ń béèrè pé kí lẹ́yìn rò bí yá pé àwọn security lè ṣe ní aspect yẹn because why ni pé bẹ́mi ṣe rí nsìn pé bẹ́mi lọ́dọ̀ tèmi o èmi rí pé àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá wa yẹn maybe I will say bóyá wọn ò fún wọn go ahead láti wọ ọbẹ̀ ni but other alternative wo lẹ́yìn túrò bí yá pé ó tún lè jẹ́ kí iṣẹ́ yẹn lè fi yá ní kíákíá láti lè protect. Ṣé láti lè wọ irú gbó bá yẹn. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo ń tra láti dé láti lè filter out àwọn tó wà ní city tí wọ́n fún wọn ní format nínú igbó because irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn at least wọ́n á ní oríṣiríṣi device. Ṣe rí ẹni tó ń ṣiṣẹ́ visa tó ti wà ní charge nǹkan òun náà ní dúró ní dúró pé kán gẹ̀ẹ́tì òun. But nǹkan tí mo fi ń pariwo síta pé nǹkan tó wà nílẹ̀ yìí youth ó lè solve ẹ̀. Tí youth bá lè fẹ́ solve ẹ̀ a ní láti mọ̀ ní pé a ní sacrifice láti pay. Get me now southwest ó ti di ibi tó yẹ pé tán bá rí ẹ pẹ̀lú ordinary cutlass wọ́n lè fẹ́ tiẹ̀ mẹ́wọ̀n o. Tó bá mẹjọ rò náà ìwọ tó ètì wà bàjẹ́ tó dẹ̀ ní mind tó dẹ̀ ní àwọn nǹkan lè dá díẹ̀ tó ń pé inú gbó yẹn máa wọbẹ̀ normal thing pẹ̀lú gbogbo òwe ẹ̀ tó gbà wọ́n tó ti mọ̀ pé ó ti ní courage yẹn tó ń kó fẹ́ fight fúnlẹ̀ yẹn join paramilitary tó ti wà ní fọ́ndà láyé àwọn forefathers yẹn. Paramilitary tó ti wà ní. The paramilitary join it we have Àgbẹ̀kọ̀yà we have get me we have àwọn nǹkan báyìí join it. So they won't count you as just ordinary civilian. Because nǹkan táwọn people even trade ni pé lókè tí wọn náà fẹ́ ti claim law right yẹn àwọn náà léyàn bẹ́ẹ̀. Àga ìkan tó tún wá lẹ́sà láti lè borí ẹ̀ àwa youth á láti ní kó rẹ ní ìjánu. Because àwọn tó lówó èyí tán fi sáré wà wọ́n mọ́wó yẹn ni pé táwọn bá ti débi nǹkan tó bá le tán owó ni wọ́n á fi ṣọ́ọ̀tì nǹkan. A gbọ́dọ̀ ní kó rẹ ní ìjánu pé no it's not everything ló gbọ́dọ̀ dúró pé kán fowó ṣọ́ọ̀tì ẹ̀ kó wù àbàjẹ́. So àwọn nǹkan tí mo tún rí tí youth lè fi ṣe nìyẹn ẹ gẹ́tì mi sà. Iṣẹ́ tó wà lẹ́ iṣẹ́ wa ni. Iṣẹ́ wa ni. Ilẹ̀ wa ni. Tá bá ti ní ọ̀dà sáré pé our forest we have to secure it. Ṣé tí ó bá di ọ̀la tí youth tó grow tó tún dàgbà tó náà tún máa kọ́lé ṣé orí páànù lé sí ti èèyàn kan ló kọ́lé sí ni. Forest yẹn ló náà máa fẹ́ tún sọ di ilé náà. Ó náà máa tó fi wá tó sọ forest mi àfi sọ di ilé ni bẹ́ẹ̀ ni. Now if you now lost TT to lost ẹ̀ fún enemy ẹ̀.
ìgbà ò ní òwá ní jẹ wá tó máa claim city yẹn lọ́wọ́ ẹ̀ náà. Bẹ́ẹ̀ni. So it's not a laughing matter but àwọn youth ò ká sí ni. Wọn kà sí at all. Ó dẹ̀ ṣe ni láàánú. In fact. So bí nǹkan yẹn ṣe rí nìyẹn sà. Now lórí àwọn tó jẹ́ àwọn youth wa yìí because tá a bá ń dárúkọ àwọn youth kí lẹ́yìn rò bí wọ́n pé ó fà á tí wọ́n fi kà sí because why ni pé púpọ̀ nu wọn máa ń believe pé ìgbà tẹ́ ń pé àwọn ń jẹ àwọn ń mu kò sí wàhálà kí lẹ́yìn rò bí wọ́n pé ó fà á táwọn ọ̀dọ́ ṣé torí pé wọ́n fún wọn ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ àbí wọ́n kọ́ dìde kọ̀ wọ́n kọ̀ tiẹ̀ wo bẹ̀ ni àbí báwo àbí torí pé àwọn gan ò tí ì rí ṣòro tó máa rí ṣòro kò ṣe pé gbogbo nǹkan tó ń lọ yìí kò ṣe pé kò kàn wọ́n ṣe get me but n tó ṣẹlẹ̀ ni pé kọ́lọ́ má fi wá sínú ìgbèkùn kọ́lọ́ dẹ̀ gbà wá lọ́wọ́ àwọn alágbára ayé àwọn ló ti play game yẹn lẹ̀ poverty ni wọ́n fi ń scare àwọn tó ní mouth láti sọ̀rọ̀ tán fi lè sọ̀rọ̀ ṣe get me sir tẹ bá lẹ́lòmíì tó wù àbàjẹ́ tán fún lọ́yìn tààràn tẹ bá sì tiẹ̀ dáadáa ẹ rí i pé ìwà tó commit yẹn kò yẹ pé ó wúwo náà láti inú àbódédé ní mission láṣẹ but ìyá kàbí méjì ló jẹ́ kó náà kàn kí ló pé wọn ò lọ́pṣọ̀n. ó kọ́ lóhùn lọ́pṣọ̀n bẹ́ẹ̀ a lórí ọ̀fẹ́ láti fi irú nǹkan báyẹn lẹ̀ jura wa lọ. So ó dàbí pé olówó tó mọ̀ kó fẹ́ mú yàn sí ni kò lè power yín kẹ́yìn náà dolówó torí ìgbà tó bá fẹ́ mú yín sìn tó bá ti fìyà jẹ orí yín pa bóyá láàrin oṣù tó kàn tó fi 1000 hàn yín ó mọ̀ kó tún kúrò yín tó bá lówó bó lè fẹ́ mọ torí wrong thing tó ṣe torí pé ó ń pe white ní black tó bá yẹ pé o bá lówó ìwọ náà mọ̀ sọ pé sir this is not black this is white. This is white. So youth náà dẹ̀ ní sà wọ́n ní láti grow dé level pé kò é ṣe owó wọn yẹn ló lè sọ àwọn di èèyàn but táwọn bá tètè dó sórí òótọ́ lolówó fi máa di nothing àwọn ó dẹ̀ wá di èèyàn. I did something. Nǹkan tó wà lẹ́yìn sà simple arithmetic ni nǹkan tó bá délẹ̀ tán abáralé abára oko ni. Abára oko pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Kéèyàn sọ pé òun ti nílé mẹ́ta lábúrọ̀dù wọ́n pè lọ́jọ́ kan wọ́n dárúkọ àwọn èèyàn fún ẹnu fámílì ẹ̀ tó kàn tí wọ́n gan rí i pé o safe. Bó ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ tí gbogbo wọn ń sáré káàkiri tí wọn rówó mú kalẹ̀ wọ́n dẹ̀ padà pa máa yẹn tú ẹ̀. Can you just imagine? Ládùúró owó tó ní. Láì ṣe ẹran. Kẹ́lẹ́ mọ bí máa yẹ tó lówó tó wọ́n tún gbé máa yí nígbà tó dé pọ́n pa tí wọ́n ṣètò wá gbé travel out padà lọ sí Maryland ní Amẹ́ríkà láti ṣe lọ sìn. Níbẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ́ owó kólẹ̀ tó ti pa. Àbí ṣóísì ni wọn ọ̀dẹ̀rẹ́ owó kólẹ̀ kó tó pa. Ó ṣe wá jẹ́ pàtó wá dé pọ́n wọ́n jẹ́ ẹwà dúró tó máa ná láti bíbà ẹ̀ tó máa tó fi gbé lọ sí kínní. Thanks for joining. Please help us to share this broadcast. This broadcast. Tap and share. So imagine ẹ wá dúró owó tó níbẹ̀ yẹn lọ́dẹ̀ fi gbé alọ́lárí àràbọ̀ àbọ̀tá máa padà rí wọ́n pàdánù ni. So bóyá rí nìyẹn o. So then as well. Southwest as a whole a one cry tó yẹ kí gbogbo aka wà unite ká focus now tó yẹ pé ó kan lówó kan tálíkà ó kẹni tó lórúkọ ó kẹni tí ò lórúkọ is security first. Security first. Náà tí o bá wọn pé àárín àwọn escort tó wà mọ́mí ẹ̀ ń kọ́ tán bá lọ kidnap ẹ̀ ń kọ́. Because kini kò funny anymore. Bẹ́ẹ̀ni. It's not funny anymore because Southwest ó jẹ́ ibì kan tó yẹ pé ara àwọn tóbi tó wà secure jù láti lẹ̀ ni. Àwọn ọmọ kéèké
wọ́n wà lódò lọ́nà oko wọ́n wẹ̀ látàrí ilẹ̀ ṣúbẹ̀ kò sí nǹkan kan wọ́n mọ̀ pé wọ́n ń bọ̀ wálé. ṣé nìsín tó ipá àgbàlagbà gan lọ sóko tó bá ń pẹ́jù àwọn aráalé fẹ́ wá lọ sóko pé ṣé kèké kan ti gbé lọ àbọ̀ ti ṣapá sínú oko ni èèyàn máa sẹ́ndì ọmọdé lọ sóko kan lọ wẹ̀ lóko ní south west níbi tó dé lónìí. Thanks for joining the live broadcast. Thanks for joining the live broadcast. Please help us share this broadcast. Thanks. Mo ń gbọ́ yín sir. ayélujára ti sà so níbi tí south west tó dé lónìí we youth àwa ló yẹ ká flashback sórí àwọn bíi like our forefathers how are things then and what is happening now and if this thing continue where will it end at. ṣẹ́gẹ́tì mi sà nǹkan tó bá ń jẹrà tẹ́ àtẹ́ǹdì sí ó máa continue láti jẹrà lọ ni. bẹ́ẹ̀ni. tó bá kọ́ńkà ẹran tán ó máa bọ́ sórí bone. but tán bá stop ẹ̀ á tètè heal nǹkan yẹn á stop. gbogbo àwọn celebrity wa all those èmi máa ń sọ kankan ṣe rí àwọn tẹ́mi gba celebrity ọlọ́run fún Yorùbá ní oore ọ̀fẹ́ kan tẹ́ bá wo àwọn top celebrity wa are you getting me sir tẹ́ bá wo àwọn top celebrity wa tí wọ́n jẹ́ láti south west tó bá jẹ́ 100 ni wọ́n ẹ lọ kọ́ kalẹ̀ 70 of them they are son daughter of nobody. That is grace that found them. Mimi boy, thanks for joining this broadcast. Morning Star, thanks for joining this broadcast. Please help us share. Help us share this broadcast. Thanks. I'm going, sir. Ṣé ń kẹ́tì mi? Tó ṣe pé. Help us like, help us love. Thanks. Help us share this broadcast, please. Rude boy. Okay, rugged boy. Thanks for joining us. Rugged. So, one thing, sir, tó yẹ kí gbogbo wa focus lé is the security, safety of this southwest as a whole. Welcome, Martins. You are welcome to this live broadcast. Yeah, Mr. Martins. Welcome. Yes, sir. Yes, sir. So, Mr. Shaggy, you can continue, sir. Are you getting me, sir? So, nǹkan tó yẹ kó jẹ́ youth tó yẹ kí youth think of because all these people they are of age now. Most of them 50, 60, 70 in government. Why is it that we are still a youth, a 30, a 40? Why can't you think of your next 40 years? If this thing I'm experiencing now persists, how will it be then? Imagine that. So this insecurity in Southwest, sir, should be a one cry, a one voice, a one noise to the world that this thing has to stop. Exactly. If you can listen to people in diaspora now, once okay, we don't want to come home just because of all this kidnapping. You don't want to come home, Abi. Stay there. If you have family here, maybe if you die in that abroad, you will be the one to bury yourself. Yes. I get me, sir. So, killing you ó ń ṣẹlẹ̀. Kò kàn mí kẹ̀, ó ń bọ̀ ni. But ibi tí wọ́n fi gbà pity Yorùbá ni pé kò yẹ kí àlàbọ̀run wa kó ti dẹ̀wù tán ká tó fẹ́ wá solution sí. Because tí àlàbọ̀run bá lọ di ẹ̀wù táwa fẹ́ ràn tà àlàbọ̀run lè má ṣe rán mọ́ o. Ó lè dà kí sàn lọ́rùn. So àwọn tó yẹ kó dójú the youth are leaders of tomorrow. Why is it that if you want to be a leader with dignity and from different dimensions ta fẹ́ bring new things láti pa àyàtọ̀ sáwọn jẹgúdújẹrá àwọn tí ò wá future àwọn ọmọ tó kàn. That future àti sínú yẹ ká ti máa build yẹ. Bẹ́ẹ̀ni.
Ṣé get me, sir? I'm with you, sir. But due to hunger tó ti wà ní land, hunger tó ti wà ní the hunger in the land now kò jẹ́ kí youth kó nǹkan lè follow nǹkan tó mọ̀ pé right mọ́. Àbí. Ọmọ tán ka 5,000 naira ní lọ́wọ́ tán fi deny ní right 10 million. Tó bá wọn pé 5,000 tán fún òun tó ń ṣe thank you yẹn tó wà pé 10 million ní right fún ni yóò wọn pé 5,000 naira owó ìbànújẹ́ ni. It's better to reject it. Bẹ́ẹ̀ni. So this techniques cunning way of this politician whatever has to stop. Get me? A leader cannot overcome a youth without a youth betraying a youth. Youth, that's the point. That's the point. That's the point. So actually, our youth tá ń tara lẹ́yìn politician ara pé ìfàkọ́là ń jẹ ẹ̀kún ọ̀la là ń prepare fúnra wọn. Bẹ́ẹ̀ni, Bẹ́ẹ̀ni, to my own perspective, I could remember that was it not 2 years ago or a year ago that Ọba Adéyẹyè Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the fourth. Wọ́n sọ pé fún àwọn ọ̀dọ́ láàyè láti ṣe nǹkan kan nínú ìlú ìpè ní Nàìjíríà because why ni wípé at the age of 19 years to 40 wọ́n ní kò sí nínú administration Nigeria which is true. Bí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan ó bẹ̀rẹ̀ láti 50 upward. Kí ni kílẹ̀ mọ̀ tó jẹ́ mindset tó máa wà lórí àwọn tó bá jẹ́ bíyàn bí 50. So the way that their mindset will be, that's the way they will be governing the country. Kí ni sir, sorry for interrupting you sir. Kí ni nǹkan tí medical tó sọ fún wa tí brain bá ti ń di 50 years? And then ká wá padà lọ sórí àwọn country tó wà glorious tó ní wealth lónìí ká wá lọ wò pé list of their president àwọn age range wo ni and their cabinet. So tá bá ti lọ wo àwọn other countries yẹn àwọn wo ni tó ń ṣe president wọn age wo, what's the age range? Àwọn ló ń ṣe cabinet wọn kí ni age range wọn? Àwọn senate wọn age range wọn tá wá ń wò ká wò fún just 10 years we will know who is fooling who. Yeah, nice talking. Thank you very much. I love the broadcast. Thanks so much. So bẹ́ẹ̀ni òdodo ọ̀rọ̀ lẹ sọ because why ni wípé tí a bá ń wo ìlú tó bá dàgbà gidi tó yẹn kó dúró ẹ ti mọ̀ pé àwọn ọ̀dọ́ ọbẹ̀ lọ ṣiṣẹ́ yẹn. But ìlú tó jẹ́ pé láti 1960 the same set of people tó ń govern náà ló govern up till tí Buhari fi gbéjọba lẹ̀. Lẹ́yìn ìgbà tí Buhari gbéjọba lẹ̀ òun ni bàbá Tinubu tí wọ́n gbé. Torí bàbá Tinubu tí ẹ bá bá wọn ṣe bí abikini but wọ́n ti wà nípò governor. So it's still like the same set of people because there are a lot of places ní America there are a lot of states ní America tó jẹ́ bí wọ́n pé tí gbọ́ tó bá ti lè ṣe governor ó wà entitled láti ṣe bí láti sanwó fẹ́ ṣe president. Ó ti lo tẹ̀ínú ẹ̀ ó ti lọ nìyẹn. Another generation ló máa tún emerge for president like that or for any other thing. But in Nigeria situation it's not like that. Tó yẹ bí wọ́n pé ìwọ tó ṣe House of Assembly president ìwọ náà ló máa padà di governor ìwọ náà ló máa padà di president. Even tó bá tún wá di gan wọ́n á tún bẹ̀rẹ̀ tí wọ́n á tún padà tún lọ gbé ẹ wá again. Ó dàbí ọ̀rọ̀ Didi Gbénga Daniel láti gbà tó ti ṣe nǹkan tó ti ṣe tán wọ́n ṣe tún padà tún lọ wú jáde again. Ṣé nǹkan tó ń sọ fún wa nísìnyí ni pé kò sí ẹni tó pọlọ ẹ pé tó tún lè bọ́ sí graduate mọ́ tó mọ̀wé so it's like
bẹ́ẹ̀ni, so it's like àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ bàbá wa especially àwọn tó ń govern wa àwọn ni wọn ò fẹ́ bẹ́ẹ̀ mi ṣe wo àwọn ni wọn ò fẹ́ fún àwa ọ̀dọ́ láàyè. Now for example mo pẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé bí a pé tí àwa ọ̀dọ́ tí a bá lè try láti ṣí tí ẹ ká rí wọn understand perspective tó jẹ́ ti paramilitary yẹn ṣó yé bẹ́ẹ̀ yẹn bó ṣe mo kó tún ní some length tó jẹ́ pé àwọn ìjọba Nàìjíríà yìí náà wọ́n á tún block àwọn ènìyàn. Tẹ bá rántí wọ́n sì ní ẹ̀rọ kan tó ṣẹlẹ̀ bí i 2 years ago nígbà táwọn sójà tí wọ́n lọ ń na àwọn àmọ̀tẹ́kùn ẹ rántí scenario yẹn gbà yẹn. sáà ṣe rírù yẹn kò sí nǹkan tó ti dàbí pé kọ́ lọ ṣe paramilitary yẹn ṣe wá rí ìwọ tó wá lọ join kankan wàá farabalẹ̀ fún ẹni tó rí ẹ pé that is why we are youth. Kí lẹ́yìn power tẹ fún mi tí mo fi di mẹ́mbà yìí kí làwọn nǹkan tí authority mi cover kí làwọn nǹkan tí ò cover. Náà tó bá ti wá mọ ìyẹn tó bá dẹ́ta tí authority tí ò ní right àti molest yẹn kò sí kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Òun tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe wrong bó fẹ́ lo veto power ìwọ ló wá mọ̀ pé no nǹkan tó ń ṣe yẹn wrong ìwọ ni wàá dúró pé no. Ok ṣé nǹkan tí àǹpí sójà yẹn tán bá àmọ̀tẹ́kùn ṣe yẹn ṣé lè bá gbẹ́kọ̀ọ́ yà dánwò. láíláí wọ́n fẹ́ jẹ́ tán nìyẹn. No just ordinary cow àwọn àmọ̀tẹ́kùn kó màlúù pé Fúlàní iṣẹ́ ẹ kó bítì fún ẹ lọ ṣáwọn màlúù lẹ̀ what are you turning country to ẹ ń na èèyàn fún màlúù. àwírílí ẹ get me ṣáwà pẹ̀lú right. Oye mi, are we right in our own right? Are we in our right senses? Now, ẹ lọ na authorized security, ẹ lọ na yẹ̀yẹ́ fún cow. Ẹ dẹ̀ ń pa safe. Yeah, Mr. Solution Media, thanks for joining the broadcast. Please help us share it. Mr. Palumi, thanks for joining the broadcast. So Yorùbá ní láti learn láti dúró especially àwọn youth wa láti dúró pé no èmi ò ọmọ kan ni mí. Àǹkátá lè fi máa ń gẹ̀ẹ́tì Yorùbá ní pé wọ́n mọ̀ pé Yorùbá bẹ̀rù kú. Bẹ́ẹ̀ni. Wọ́n mọ̀ pé Yorùbá bẹ̀rù kú. Yorùbá wọ́n mọ̀ pé wọ́n bẹ̀rù kú. Yorùbá fear death. Yorùbá are wise. Yorùbá are intelligent. They are very strong, very close to God in mystery, but the only weak point tí ẹni tó jẹ́ ọba tó fi ń ṣì ń jẹ̀jẹ̀rú ni pé fear. Fear. Yes, fear. That fear. Tó bá ti rí pé Yorùbá pé wọ́n á fi kú threaten tó mọ̀ pé tó bá ti gbọ́ kó ó máa jáwọ́. Ẹ nà án. Bẹ́ẹ̀ni. 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 Ẹ wo Ọlọ́run á ràn wá lọ́wọ́. Nǹkan tí màá kàn fẹ́ kí a tún ṣe ni pé mo mọ̀ pé live yín tẹ bá parí mọ́ obìnrin pé máa save ẹ̀. Tó bá tún jẹ́ morning time around 11-12 tomorrow. Okay. Let's rerun this same topic in a day during the day. During the day as well. Because this is a topic that youth needs to hear. Exactly. Ó dàbí ìwọ tó yẹ pé you supposed to be a president. They are not enticing you with just ordinary gate man. You are still happy. Inú ẹ̀ tún dùn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ youth ti ṣe rí ní ilẹ̀ Yorùbá wa yìí. Ìwọ tó yẹ pé right yẹ president yẹ kó jẹ́. Àwọn àfi gate man lò ẹ́. O tún sọ pé thank you. Ṣe é pé ọmọ olówó tó bàbá ẹ̀ ní ọrọ̀ tó ní owó tí ò bá rẹ́ni sọ fún pé bàbá ẹ̀ ló ń lo ọrọ̀ yìí ló lówó yìí ó lè má jẹjẹ rírí sáà. Bẹ́ẹ̀ni ẹ parọ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Yorùbá yìí nìyí. Ẹ parọ́. So bóyá máa jẹ́ nìyẹn in fact mo rò bí wọ́n pé Mr. Martins bí wọ́n máa join wa ni but it's like. Láàrin pé network wọn ló cut off. I think so, yeah. So ká ní bẹ́ẹ̀ pé ṣe làwọn náà tún wá pẹ̀lú wa ni
kò ní dàbí ń pa wà a máa tún nìkan mọ àwọn tó opinion láti a máa tún gbọ́ àtúgbò different náà. opinion from him Yes, yes, about the yes, security of yes. this southwest kí ló rò Exactly, this insecurity tó ń lọ yìí kí ni nǹkan táwọn rò gbogbo a máa jọ rub mind pọ̀. exactly. So bẹ́ẹ̀ sọ náà nìyẹn pé bí a ká tó really talk about this topic maybe Yeah. that will be 12 abi. Yes, sir. Okay, sir. All right, sir. All Yes, right. sir. So ẹ Thank you, ṣeun sir. gan. Yeah. I really Thanks appreciate for your comrade. it's Yes, my sir. pleasure, sir. All right. That was, sir. Yes, sir. Yes. So everyone on the live broadcast joining us, really appreciate you guys so much. I believe you guys wish to join us, but the network fluctuating somehow. But I believe by 12 today, 12 p.m. I think 12 p.m. Yes. Then we talk about the same topic. Thanks so much. Bye bye.